ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ o àbámúdálẹ̀ yọnú ayé o kọjá ó lè yá tó lè mú ní rárí málẹ̀ o ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ o àbámúdálẹ̀ yọnú ayé o ẹran ìkórìíra tó lè mú ní gbẹ́bọ ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. fọlọ́hún sọ ìdálógún àwúrẹ́ o àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú níjà àṣejẹ làwọn ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. tó lè mú ní rárí málẹ̀ o ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé o ẹran ìkórìíra tó lè mú ní gbẹ́bọ ní mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámúdálẹ̀ yọnú ayé kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń fàdúrà yanjú. alhamdulillahi rabbil alamin wa sallallahu wa sallama wa barika ala abdihi wa rasulihi muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tó fẹ́ kẹ́dà ó dúpẹ́ fún afásọ̀lá bàbá gbogbo kò tẹ́dà bá bá rẹ̀ àfi ká dúpẹ́ Ọlọ́run fẹ́ kẹ́dà ó dúpẹ́ alhamdulillah ó tẹ́dà lọ́rùn kò tẹ́ lọ́rùn ta ló fẹjọ́ Ọlọ́run ọba sùn. kò sí bàbá àtẹ̀mí àtìyín ọba tó sẹ́mi àtìyín kò lórí dáadáa lénìí Ọlọ́run eré dáadáa náà ni ọjọ́ á máa wà. àmín yá tálẹ́rì jẹ́ mùsùlùmí gbé wa dìde ní jẹ́ mùsùlùmí ṣe wá lọ́mọ àlìjánná. àmín. bẹ́ẹ̀ yọ̀bá máa bẹ dáadáa kò ní débi àwáyé lẹ́nìí. àlàáfíà ló tó bẹ́ẹ̀. àlàáfíà ló tó bẹ́ẹ̀ adúpẹ́ o. alhamdulillah. àlàáfíà ara wa Ọlọ́run má sọ di fíafíà o. àmín o àmọ́ lórí. a sì kí tọ́ nara tán Ọlọ́run má sàfi jí kí wa. àmín. àfàsọ̀lá bàbá ibi kádàrá Ọlọ́run tó gbé wa délé nírè. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi oríire ni. ìdí igi àyín la wà yìí o kí ni mo pè é. ìdí igi àyín. ìdí igi àyín àfàárọ̀ yọ kí ló dé gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o ṣé kò sí ń sakí ni kò sílùú tí ò sí. èèyàn bá máa ló kù. kọ́dà ń bẹ ń fìlà. ibi táwọn olórí ń gbé. ibi táwọn olórí ń gbé. torí pé ọba tó dá wa ó fẹ́ ká wà láàfíà ibi tá a wà yìí lè jọnú gbólójú yín ni o àjìnà sáàrin ìlú. àwa náà fẹ̀mí wa tàfàláwò. inú rẹ̀ ò ní bàjẹ́. bàbá àpèkílẹ̀ wa kí inú gbó. ọjọ́ náà gbólójú yín ni o àjìnà sí gbòòrò. tọ́ ọba tó dá wa ó ní kúrí lórí wa wípé kí lẹ fẹ́ kí n tún ṣe nǹkan òwòsàn tá a lò sáyẹ̀sàn tí ń ṣe wá kò jẹ́ ó jìnà sí wa. Allah. bí ẹ bá ti bọ́ sẹ́kù léèlé ibi tá a wà yìí nìkan àfàsọ̀lá. ńlọlọ lọ́tún ló sì. ewé lọ́lọ́ lọ́tún ló sì. ó sì níṣẹ́ tí ń ṣe. kálukú ló sì ní wúlò ẹ̀. àmọ́ èyí tí a wádìí ẹ̀ léni ní igi àyín tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá mọ ìyà àlàáfíà kò jẹ́ tuntun lójú tiwọn mọ́. Allah. wọ́n ti mọ̀ wúlò ẹ̀. ọkùnrin tí ó bá fi kílè wọn dàrú kò ní fi ṣeré. ọkùnrin tó bá jẹ́ wípé kọ́dà bí sí ọwọ́ rẹ̀ ọba tó nǹkan bí ọba ro tẹ̀sìn yóò kó méjọ. Allahu akbar. tó bá mọ pàtàkì igi yìí. tó bá mọ pàtàkì igi àyín tá a wà ń di ẹ̀ yìí. tó o bá wo dáadáa ó rí i pé ọwọ́ ti dùn káwa gan tó dé díẹ̀. ọmọ ara yìí ti gbaṣọ lára ẹ̀. wọ́n ti gbaṣọ lára ẹ̀ wọ́n ti gbàgbà nísàlẹ̀ wọ́n tún lè gbà lókè. wọ́n gbà nísàlẹ̀ wọ́n tún gbà lókè kò sí bí Ọlọ́run nínú kí wọ́n sọ sí òhò. Allah. Ọlọ́run tún dà mí bò nítorí ìwòsàn àwọn ẹ̀dá kálíbà Ọlọ́run ọba sìn kí wọ́n sọgi yìí sí òhò kò bí Ọlọ́run nínú Ọlọ́run tó dà mí bò ní ti ń dàbò àbí ọ̀dàbò. ní ti ń dàbò bàbá. àwa náà ní bùkátà sí la fi dídí ẹ̀ lẹ́nì. ntọ́lọ̀ nítorí ẹ̀ dá fún náà nù. làwa náà wá rí i wípé kò sí tó burú ń bẹ̀ ká ṣàlàyé ẹ̀. ọmọ ara yìí. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ mọ rírì ẹ̀ o mọ́ torí nǹkan tuntun tí wọ́n gbé dé o.
ọmọ rẹ̀ lo tábúlẹ̀tì ojoojúmọ́. nínú nǹkan òwòsàn ẹ má jẹ́ ń tàn yín igi àyín ewé rẹ̀ epo rẹ̀ egbò ẹ̀ kò sí tí ó ṣàǹfààní fọmọ ẹ̀dá Ádámọ̀. ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́wọ́n bá ṣe níkẹ́ fún wa àfáàrọ̀ ọ̀yọ́ kò bá jẹ́ bànújẹ́ fún wa káwọn gèfèrí ọmọ kí wọ́n máa jáwé kí wọ́n máa wégbò káwa mùsùlùmí wa fọwọ́ lẹ́nà pé àmọ́ bóyá ẹ̀sìn wa fara mọ́ bóyá àràmù ni. bóyá àràmù ni bẹ́ẹ̀ sì ni nǹkan sọ̀pọ̀lọpọ̀ wa. kò sẹ́ni tí ó ṣàìsàn. ta ni èrè èèyàn ò ní mọ́ bí ẹgbára kó náà mọ́ sẹ̀yọ́. bàbá kò sí. èèyàn ò ní mọ́ fò bí egbin yọtọ̀. òun náà ó ṣègbọ̀nsẹ̀ kò sí ẹni náà èèyàn ò ní bọ́lọ̀ ń dọ́ rẹ̀ kọ́ lóun mọ́ fàìsàn kan. Allah kódà kí n yọ jálá kọ̀wé. gbogbo orú bó bá ti wò ó lè jẹ́ torí pé nínú lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam fi jẹ́ òye wa wípé likulli da'i dawa gbogbo àìsàn ló lóògùn fa iza uziba dawa da'i baroha bi isnillahi asa wa jalla. Ànábì ní kò sí àìsàn tí ò lóògùn tẹ́ bá ti wá dájú oògùn kó àìsàn tí ń ṣe yín pẹ̀lú fífẹ́ bí Ọlọ́run yóò sì kó bẹ̀ lọ. Allahu akbar. torí pé àsìbáàbù léwé àtegbò ọba tí ó lálàáfíà tí fún yàn lọ́lọ́run. ọwọ́ ẹ̀ ló wà. ọwọ́ ẹ̀ ló wà. Ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ àláfíà mi àti ọlọ́mọsọ di fíafíà o. Àmín. a sì ti tọ́ nara tán ọlọ́mọsọ àfi jí kí wa. Àmín. àìlówó wa máa sọ̀yàn dá láàárẹ̀. ọba ìsàn ló ń gan lọ́tọ̀. ìbí ẹ bá jọba bá rẹ̀ lólòsì ọ̀rọ̀ pé gbogbo ayé ìwọ nìkan ni wọ́n bínú sí ni. bó bá ń bẹ lọ́wọ́ èèyàn kọ́dọ̀ bá ti dẹni ẹ̀kọ́ wájú Ọlọ́run sì tún máa ríra rẹ̀ bí àyànfi Ọlọ́run lórí ilẹ̀. ara yìí gan mọ̀ rí ọ. owó ti mú ni dápara bí ẹ bá fẹ́ yàwó alẹ́ Ọlọ́run ní kíá bọ́lọ́run bá tún fowó kún fún yọ̀rọ̀ Ọlọ́run kíákíá. bí ẹ bá tún fẹ́ ba nǹkan jẹ́ ó fẹ́ yọ̀tọ̀ Ọlọ́run lórí ilẹ̀ bọ́lọ́run bá tún wá ti owó sí ń dì. ẹni ìbínú Ọlọ́run. yóò ti jẹ́ débi tí ń lọ àná Ọlọ́run nífẹ̀ẹ́ mi àti yín lẹ̀. Àmín. àfáàrà Ọ̀yọ́ kí la pé igi àyín. igi àjẹun orí dáadáa òun gan ló ṣe pàtàkì. igi àyín rè kò sí àìsàn torí pé nǹkan òwòsàn àfàsọ̀lá kẹ́yìn ó tó kẹ́gbàǹjáde pé ẹgbàá mi o. ìtì ń ṣe mí rèé. ìtì ń ṣe mí rèé ìwọ gán gbọ́dọ̀ gbìyànjú ẹ̀. àsìbálẹ̀ ilé. àsìbálẹ̀ ilé ó gbọ́dọ̀ níbì kan tó bá dé. ọkùnrin gbọ́dọ̀ déwé bíi méjì mẹ́ta mọ̀ wọ́n lè ní confidence lórí ẹ̀ pé èmi náà mọ wà èmi náà mọ já torí pé báwa ti ń sọ̀rọ̀ rẹ̀ yẹlẹ́mi ó ti máa rí bíbà tó yẹ pé ewé kan tó yẹ pé ọ̀run ni wọ́n ti ń jà. àbí ò sí ńlẹ̀ yìí ni. kò sí ìlú tí ò sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tàná dí ọmọkùnrin ò tó tiwọn àfàsọ̀lá kì í sọ sí àwúre o. kì í ṣe bí ẹ̀yọ́nú ayé. kì í ṣe ẹ̀yọ́nú ayé. tó o bá gbàgbé ó rí pé àwọn àgbàlagbà jọ̀hún ànábì yẹn bá ń darí bọ̀ látòkọ àbẹ́ bá ń lọ láàárọ̀ wọ́n máa rán létí pé náà mi létí o tá a bá ń darí bọ̀. mo fẹ́ pa àpò rẹ̀. èpò òruwọ̀ yìí mo fẹ́ pa lọ́wọ́. kì í ṣe fún mọ̀dárí kan bá. mọ̀dárí kan kí wọ́n fẹ́ lò fún àlàáfíà ara wọn ni ó yé wọn èyí ṣẹ̀yọ́nú ayé ó yé wọn wípé oko táwọn bá ro láàrin ọdún kan dédé iye tí àpẹẹrẹ ànàmọ́ bá dé lọ́jà. Allahu akbar. wọ́n ti mọ iye tí ó bá dé iṣu ọ̀fà kan wọ́n ti mọ iye tó bá dé. àwọn ti mọ̀ pé àwúre àwọn oníṣẹ́ apá àwọn. oníṣẹ́ apá àwọn gbogbo ẹ̀ wá derí kodò ó yé wọn kódà bó ti jọ jásí pé àwọn náà jẹ́ àgbẹ̀ tó àwọn náà mọ̀ wípé ilẹ̀ Yorùbá lájọ wà bí wọ́n ti máa ń sàsí dílà tí ò ní tọ́jẹ́ pé wọ́n lè kó wàhálà bánu gbèsè ayé bí ó bá gbára lọ́lọ́run bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sàsí àgbẹ̀ náà tí nǹkan kórè ò ní dà. àní ò sí wọn. àní ò sí wọn máa bo nǹkan méjì àlà àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn bàbá yìí náà mọ̀ wípé bó bá tiẹ̀ wá bẹ̀ wọ́n tún wá èyí tí wọ́n fi máa tójú bọlé tí wọ́n máa lọlé aláyẹ̀wò wọ́n á yílẹ̀ padà. bàbá lókè odò lọ́hùn. wọ́n á tún lókè odò wọ́n lè lo ahoro kan tó bá tún wá dọdún tí ń bọ̀ wọ́n tún wá padà síbi tí. wọ́n ti kú òlé sí. níbi tí wọ́n ti kú òlé sí torí pé àwọn náà gbà yí pé tọ̀ nínú pé kò dáa bóyá wá lọ́wọ́ èèyàn o kò wá lọ́wọ́ èèyàn o wọ́n fi gbogbo ẹlẹ̀ fọlọ́hun. bí ọmọkùnrin ò tó tí wọ́n ìwòsàn ní tí wọ́n bá ń darí oko bọ̀ wọ́n jáwé lọ́tún wọ́n já lọ́sì wọ́n mewé tí wọ́n já kalẹ̀ nínú òjò wọ́n mọ̀ wípé kò ní í ṣe rí mọ́nú ẹ̀rùn. wọ́n sì ní bùkátà sí. wọ́n á somi sójú àrò iná ọmọ ta sí wẹ́rẹ́wẹ́rẹ́. wọ́n lè mú àgbàdo tó gbóni dáadáa. kì í ṣe fádìẹ o. adìẹ kọ́ o wọ́n ta méjì iná. onítọ́bádé. kí ni jẹ́ pé àtọ́sàn kí ni kan ni. fàlàfíà sì ni. fàlàfíà ni gbogbo ẹ̀ wá derí kodò kálukú rìn bí ọmọkùnrin ò tó onímọ̀wòrán rẹ̀ ràn o àràgbélayé ẹ̀yọ́nú ayé ìkà ní èké. ọba dákẹ́ta rẹ̀ ọbọ̀ dákẹ́. ìkà èèyàn ní màá ṣẹ̀yọ́nú ayé ṣé wọ́n jẹ́ gbarú ẹ̀ àfẹ́kálàyé fẹ́ náà àràkáyé lòrùn ràn ìsinsìn ò mọ ní tí fífi ọwọ́ ẹ̀bà nìyàn àtọkùnrin àtobìnrin kí wọ́n máa ṣe wọ́ lóore ṣé wọ́n jẹ́ gbarú ẹ̀ kẹ́nìkan náà lò nǹkan pé oore tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ kọ́ ṣe fún túláàsì. tọ̀tún tó sì lẹ́yẹ lébi kórè wọ̀lú. kálukú wá rí tọ̀tún tó sì lẹ́yẹ lébi kórè wọ̀lú kálukú wá rí wípé torí pé ibi tá à ń lọ jìnnà
ibi à ń yà lọ́pọ̀. ilẹ̀ Yorùbá la wà kákan ṣàlàyé pé yín bí ẹ bá ti kì í lágbo kọ́ mọ́ mú ibi táwọn èèyàn ti jìn sọ́fìn nípa Ògùn dé ó ti kọjá bẹ́ẹ̀. Allah. ó jẹ́ káwa náà ká máa bù ú lójú pé kéde pa àmọ́. ó yé wa. àmọ́ àwọn kankan bẹ nínú Ògùn bí bá tiẹ̀ ń bẹ táwọn èèyàn ń dán wò kò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. n tà ń sọ náà rí. ọ gbọ́dọ̀ kírun kú kó wá jẹ́ pé ní tí ó tún sọ ọ́ dọ́mọ náà òléwé rẹ̀ ní kò mí. kí ló bá díbẹ̀. pẹ̀lú ọ̀nà tó gbà ló. Allahu Akbar. ewé kò délẹ̀ rí pẹ̀lú ọ̀nà tó gbà ló. kí wọ́n bi ọ́ léèrè yìí pé kí ló sọ ọ́ dọ́mọ náà torí pé àwọn gbólóhùn kọ̀ọ̀kan wà ẹlòmíín lérò yìí pé ìyìn àwúre kí lálẹ́ mẹ́gbà tó wọn bá ti fi èèyàn ṣe àwúre lásán ìròrí àwọn ẹlẹ́bọ ni àwọn gèfèrí ló ní. àwúre òṣòlẹ̀ ìtumọ̀ àwúre ni wípé àwọn ẹlẹ́bọ gbà wípé àwọn gèfèrí ẹ̀yin tàbí ẹ̀yin mùsùlùmí tẹ̀ bá wọn ìyìn àwọn ṣe àwúre ìtajà ẹbí wọn léèrè tí àwọn ẹlẹ́bọ ń pè láwúre ni ẹni tí jẹ́ pé látọ̀run kò yẹn oríire wáyé wọ́n wàá sí Ògùn fún un ni wọ́n ń pè láwúre pé káwọn oore tí òòrùn ti gbà lálẹ́ kìámà káwọn bá wà láyé. bọ́lọ̀ ń bá fọwọ́ mú tiẹ̀ àwa ní tiwa. bọ́lọ̀ ń bá fọwọ́ mú tiẹ̀ àwọn ní tàwọn. má wọrí. eléyìí ọ̀tà kò lórí mùsùlùmí. Allah ọ̀tà kò yẹn bàbá. kádùkọ́ ni àwúre kí ló lè bí àwúre yìí lásán gan kì í ṣe gbólóhùn àwa mùsùlùmí. tó bá jẹ́ mùsùlùmí gidi tòótọ́. tẹ́ ẹ bá ń gbọ́ pé Ọlọ́run ni Ànábì sallallahu alaihi wasallam ansalallahu min da'i ila ansalallahu shifa'a Ọlọ́run ó dá ìsàn kan kó má sọ ìwòsàn tá a lò sí ti ìwòsàn lélẹ́yìí ìwòsàn bẹ́ẹ̀ sì ni gbogbo ntẹ́ nígbàgbọ́ sí ìyẹn ní táyé bá wá ń ṣe ń kọ́ gbogbo ntẹ́ yìí lérò yìí pé bóyá ayé ní máa gbàgbà lọ́wọ́ èèyàn wọ́n máa ń sọ̀yàn dẹ́dun arinlẹ̀ wọ́n lè sọ́ dolòsì ntàṣàṣì máa tọwọ́ bọ̀ làlàáfíà rọmọ èèyàn. àlàáfíà ni. bẹ́ẹ̀ ni ó lè kọ́ wọ́n máa ṣàṣì ọ àwọn lè ṣàṣì ọ pé kọ́ ọmọ tà mọ́ agbára àlejànú wọn ká sì kí ẹ. ọwọ́ Ọlọ́run ló wà. ọwọ́ Ọlọ́run lásìkí wà ńlá wọn ṣe lóòótọ́ tọ́ ọ̀bá wa gbára lọ́lọ́run tó ọmọ sàṣkár Ọlọ́run sì lè fi ṣàdánwò kásàṣì ó ṣiṣẹ́ tádìtàdì lọ́mọ ṣe ìyẹn lè yòpònú. ọmọ bá kọ́sítọ́mọ̀ jà. ọmọ bá gbé yẹn jà. ọ̀tàjò nírọ̀ ti gbowó. àṣàṣì nínú tá a fẹ́ ṣàlàyé lónìí tí kálukú náà ẹ máa ṣàlàyé nípa nǹkan ọmọkùnrin nìkan àṣàṣì a máa gba nǹkan ọmọkùnrin dànù. ní wàá dọmọ ẹ̀yẹ lọ́dọ̀ ìyàwó rẹ̀. bẹ́ẹ̀ ni àṣàṣì a máa kópa yàsíyàn nú ẹ̀mí. nípa yàrá ìsìnwá nú ẹ̀mí àfáàrọ̀ Ọ̀yọ́ èèyàn nílé ṣe kí ni mọ́ wọ́n nílé roko òru mọ́ àwọn àgbàlagbà tàná oko méjì ni wọ́n ń roko ọ̀sán wọ́n sì tún roko òru kò sì dí kan lọ́wọ́. méjèèjì ò sì dira wọn lọ́wọ́ ẹlòmíín lónìí ọmọ tí ẹni tí ò tí ì pé 40 yẹ wá dago 12 ààbò òru aago kan ààbò òru ọwọ́ ń dọ̀rọ̀ ta ní ọ̀wọ́lé 2023 ilé láàrin wa àti ìyàwó ẹ̀. kí n tiẹ̀. kí n tiẹ̀ pẹ̀lú yìí oko tó yẹ kọ́ ọrọ̀ lóòrù ò ní ọrọ̀. Allah. kí nǹkan máa wá ṣe wá kí a wá pe ẹnìkan tí ń ta oògùn ẹ̀ kẹ́nìyàn wá ní iye báyìí lóògùn yìí ní dèdè gbàtà ìsàn kíyàn mọ́lẹ̀ kéèyàn ọmọ wa lówó ẹ̀. pé ọ̀dà títí iye báyìí sọ́ọ̀fìrà rẹ̀ lẹ̀ ni lọ́kùnrin náà gbọ́dọ̀ mọ nǹkan kan sí kejì wípé kó tó dìgbà tí mò ń wá. kó tó dìgbà kó tó di pé èèyàn máa ra oògùn afárọ̀ Ọ̀yọ́ àwọn bàbá tí yín dáyìn gbọ́jú bá lọ́hùn èwo nínú wọn ní máa ra nǹkan ọmọkùnrin dìde ọmọkùnrin ṣe dáadáa fúnra ara wọn ni wọ́n mọ̀. ó bá ti rí i pé ara rẹ̀ ń ṣe bákan. ó bá ti bá ara rẹ̀ ń ṣe bákan ó ti mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n sì tọ́jú ara wọn wọ́n ní ìyàwó náà ti mọ̀ bó náà bá ti jí láàárọ̀ kó tó gbé ẹ̀kọ́ lura yóò ti kọ́kọ́ gbóògùn lura. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n ń fojú di ewé àtegbò ẹlòmíín nígbàgbọ́ sí pé nígbà tó ń bá gbéra lọ bí tó ti gba káàdì tí wọ́n sì ń retí pé dókítà tí ìráyè rí mú ọjọ́ báyìí ni ẹ tún padà wá bí ẹ bá ń yí àgbẹ̀ ẹ̀jẹ̀ àbí ìdí bá yọ sọ kọ́nà méjì ní ìdí máa gbà yọ. bẹ́ẹ̀ ni bàbá. títà àti tinú ló le jù àdánwò burúkú Ọlọ́run fi kàn wá. Àmín. tó bá wá dájú ewé àtegbò kọ́ tó wá gbọ́mọ́ lọ tó mọ̀ wípé títóbi rí Ọlọ́run ọba tí ò fi tálíkà lẹ̀. Ọlọ́run sì bẹ̀bẹ̀ fún wa. ọmọ pọ́lọ́run ọba kí àwọn ẹ̀dá. Alhamdulillahi rabbil alamin. ìyẹn ló bí ewé tá wà ń di ẹ̀ yìí àtepo ẹ̀ kò sí ìtí ọ̀sànfàní fọ́mọ ẹ̀dá. Allahu akbar. kò sí ìtí òwúlò fọ́mọ ẹ̀dá. bàbá mọ̀ ló kù. egbò rẹ̀ nìkan láì fi nǹkan kan mí kún kò sí tó ọkàn gé wẹ́wẹ́ náà ní egbò ayín Haúsá mọ iye ẹ̀bà jẹ kí ni mo gbé Haúsá mọ iye àwọn mọ iye ẹ̀bà jẹ kódà bí bá ń ti bá ìròyìn kò méjọ. bọ́ọ̀dé légbòogi ọba gbogbo àwọn táwọn ń tẹ egbò ọmọ ewé ọmọ tí wọ́n yẹn àwọn táwọn ń ta àgbóhun mọ́gàdé garaga jẹ́ mọ́gàdé tí wò bá yà nǹkan kan yẹn wọ́n èéfi ṣeré. ó jẹ́ pé Haúsá lagi láàárọ̀ bó sì tún dalẹ̀ kò dí yín lọ́wọ́. kò dí lọ́wọ́ egbò ẹ̀
bí ẹ bá ti èèyàn kan gé wẹ́wẹ́ náà ni ẹ sì fomi rẹ ẹ bá ti jí láàárọ̀ ìdajì glass cup ti tó ọ̀kan ọ̀rọ̀ mú bọ́ọ̀bà tiẹ̀ máa ra oògùn pé torí pé máa fún yẹn ń ṣáwà. bàbá kí ni ń jẹ́ sáwà. àìsàn burúkú ni àìsàn tí ọ̀gbọ̀dọ̀ máa ṣe wọ́n lọ́mọdé ọkọ lù wá. àmín. tí ọkùnrin ò tiẹ̀ ní rí tómi rò. tó tóbi rí Ọlọ́run. ọkùnrin ò ní rí tómi rò rárá. kí la fẹ́ fowó ṣe gan. kí ló máa ń wọ́wọ́ kí ló fi ṣe àbárọ̀ yọ. nínú tá a fowó ṣe rèé. ọwọ́ tó ti bala ọkùnrin kí máa fún yẹn ń ṣáwà kéèyàn ó jí láàárọ̀ kọ́kùnrin ọba rẹ̀ lọ́kùnrin. nínú àdùn ayé náà ló wà. nínú àdùn ayé ló wà kí ló dé àbá sọ̀lá. bàbá má bàbá gẹ́jẹ́ bá. tó tóbi rí Ọlọ́run. àwọn ọmọ kéèké máa ń wò wá. anakumula. fílàní ní bẹ̀lẹ́yìn rẹ̀ òun náà ti ń rẹ́rìn. àlọ́ ní fi wálẹ̀. àmín. bí máa fún yẹn ń ṣáwà ni yóò jẹ́ kọ́. àìmọye àwọn àìsàn míì tó jẹ́ sí pé torí pé Ọlọ́run inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Allah. ọ̀kadì kí ló gbé. amárata Ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ mo lè forí jìyàn bẹ́ẹ̀ bá ṣẹ̀mí láwọn ọ̀nà kan sí kejì gbogbo ọ̀nà téèyàn lè gbà ṣẹ̀ Ọlọ́run bọ́yọ̀ ń parọ́ bí tó bá parọ́ fún yàn láyé tó bá mú ọ lọ ẹ̀wọ̀n ni. bẹ́ẹ̀ ni bàbá. ìyẹn bàbá jalè ìyẹn Ọlọ́run ní òun lè forí ẹ̀ṣẹ̀ jìyàn ìyẹn bàbá jalè bàbá ṣe sìnà bàbá ti ṣe dé àgbákò àìsàn ò ní jáwọ́ ńbẹ̀ àmọ́ Ọlọ́run wá ní ẹbọ ni ò ní ńlá foríjì. Allahu akbar. ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ló gbajúmọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òjà máa lọ ká máa darí sílẹ̀ Yorùbá. láàsì má sì nǹkan kan. kí ló dé tó gbà wá Yorùbá nìkan ni níjọ́ tí wọ́n ti ń bẹ ní gbogbo ibi tó lọ káàkiri ayé àfàsọ̀lá. ìwọ gbọ́ kẹ́nìkan kà páàkì mọ́tò rí kó wá ní tọ́ orúkọ Ajíjọlá Ànábì rẹ o. mi ò tí ì rí o bẹ́ẹ̀ bá ráwọn tẹ́ bá rí gan àwọn Yorùbá ló kiri wá bẹ́ẹ̀. ẹni tọ́jà rẹ̀ ọba yẹ òkò Ajíjọlá Ànábì rẹ má wo ra rẹ̀ ràn ilẹ̀ Yorùbá lẹ́tì máa rí lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wọ́n sì páàkì mọ́tò. àṣàkáṣà. àṣà burúkú òkà àtajà òkà ọmọ wa ọkùnrin ọgbọ́n má wo ra rẹ̀ ràn àyètà rẹ̀ yìí ó ń tà ló ní wa mọ́tò kì. òkà túdé. ẹni tó fẹ́ sóògùn tajà fún ọ tó fẹ́ sóògùn bọ́ ti rọwọ́ mú fún ọ bọ́ bá dáa fóun sébi tó yẹ kó náà máa gbénu. irú ọkọ̀ tó yẹ kó máa gbé kiri. gbogbo àwọn tó dáa fún Lagos State yìí sébi táwọn gbé nìyẹn. Allah. béèrè lọ́wọ́ ara yín bọ́ bá dáa fún yàtọ̀ l'Abuja ó níbi tí wọ́n máa gbé. bọ́ bá dáa fún yàn Port Harcourt kò níbi tán gbé. ó níbi tí wọ́n ń gbé ẹni tó wá jẹ́ pẹ́ni tí ó sóògùn fún wọ agbo èèyàn ní mabẹ́lẹ́ Amẹ́ríkà tó máa para lé wípé onídìí ọ̀sẹ̀ àwúre bọ́ọ̀ ń bá mọ̀ láti lé bí tí Nàìjíríà lè dé yìí kò sẹ́ni tí ó wù kó náà lọ bẹ̀rù. ta ni òwú kó náà lọ bẹ̀rù. Allah. àmọ́ bí yẹn bá ti fẹ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yìí máa yí òpònú ni ọwá yẹ òpònú títí ọ̀wọ́n wá kádà wọ́n wá rìnà sí wọ pé ìwọ ọ̀gbọ́dọ̀ jẹjà borí mọ́ ìwọ. ẹja borí nínú tá a fẹ́ fowó sínú ayé nù. nítorí pé ọ̀gbọ́dọ̀ wọṣọ funfun mọ́ ìyẹn má wọṣọ pupa mọ́ ìyẹn ọ̀gbọ́dọ̀ ṣèṣì wọ bàtà ń bàtà torí pé ìràwọ̀ tó gbé yìí kò fara mọ́ ẹgbẹ́ gbogbo àwọn òrórí burúkú. níbo ló ti kàn án. bó lọ ti kàn án. Hai. Ọlọ́run masama náà. kálukú wa rí i pé bóyá kóun àlàáfíà rẹ̀ èèyàn tó bá tẹ̀ já àṣàṣì lábẹ́ ẹ̀pọ̀ gbára lọ́lọ́run sàskar àṣàṣì padà já sí wípé lálàáfíà tara àlàáfíà tara ni ọmójútó lè kádàrá rẹ̀ ń bọ́ bá yin owó wálé ayé ọmọ rí lò lọ àmọ́ pé àṣàṣì ní ọ̀wá gbàgbà lọ́wọ́ ẹ̀ irọ́ ni òní ọ̀wá ní tàmọ́ òní ọ̀wá sọ́dọ̀lù sí rárá bí àṣàṣì Ọlọ́run máa yọ̀rọ̀ ẹ̀ tán bá ń ṣàṣì ọ Ọlọ́run sì máa yọ̀rọ̀ ẹ̀ á sì kiri òjò rẹ̀ yóò máa wọ òkè. tọ́rọ Ọlọ́run ló nìyẹn. Ọlọ́run ló nìyẹn. àṣàṣì ni máa méjì èèyàn ho gbogbo àwọn nǹkan tó bẹ́ẹ̀ náà ni nǹkan àkàn bomi sí i. ẹnìkan kò pè ọ́ ọ sì máa gbọ́ wọn máa pè ọ́. bẹ́ẹ̀ ni etí rẹ̀ ọmọ já etí rẹ̀ ọmọ hó èmi rẹ̀ ò ní balẹ̀. bí yẹn bá mu àgbo yìí ewé àyìn yìí. bí a ń lọ rí. omi lásán lẹ́yìn ó fi kì èyí ó sì máa mú láàárọ̀ ìyàwó máa mú ọkọ máa mú. kò sẹ́ni tí ò lè mú. àìmọye àgbákò àìsàn tọkùnrin ní lára ara ta lọkùnrin ti ṣe déédéé àgbákò ẹ̀ ara ìyàwó náà ni ẹlòmíì ọmọ tọ́jú ara rẹ̀ yóò fi ìyàwó lẹ̀ tíyẹn bá tún wá fẹ́ kó tún ṣiṣẹ́ dójú àmì èèyàn lè fi kan búlálà díẹ̀ sí. má jẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lè po ẹ̀ wo bí wọ́n ti pa wo bí wọ́n ti sọ sí òwò. wọ́n ti gbaṣọ lára ẹ̀ tán. gbogbo ẹni tó bá mọ yàrá fi àwọn èéfi gé àyín ṣeré epo rẹ̀ yìí lásán. bí Yorùbá ti mọ̀ láwùsá mọ̀ ní gárà mọ̀ ní gàlà mọ̀. bẹ́ẹ̀ ni oògùn ọ̀sà ni oògùn ọgbẹ́ ẹnu ni ìyẹn ní ó jẹ́ àpàdà máa tẹ̀síwájú bí ọ̀pọ̀lọpọ̀ ewé mi epo rẹ̀ yìí torí bàjẹ́ ìbò láti wá ṣe ọkà kìlágbó náà ni. ìwọ tó bá ní ọ́sà. ọkì lágbo náà ni omi lásán náà lọ́ọ́ fi kí lọ́ba máa mú láàárọ̀ ẹ̀ka lójúmọ́ ti tó ìdajì glass cup yẹn ti tó ṣebí làwa náà nílé dààmú yẹn. bẹ́ẹ̀ ni bàbá.
àwa náà wá gbọ́ ẹ̀ ìmọ̀ lánàá. fún yẹn ní sáwà ní tó máa jẹ́ kí kí ló dé àbárọ̀ yọ. èyí wá lè sóògùn fẹ́ láàrin àti ìyàwó rẹ̀. èyí wá lè sóògùn fẹ́ láàrin àti èyí tó ń mójútó láàrin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin òjòkó tó jẹ nìkan. ọmọ dàbí lóhùn àyìn tó wá ń gbó lọ́wọ́ aláwọn lóògùn kan táwọn ò fún ọ bá ti ń rí ọyọ́ ọmọ rẹ̀ rìn ni ọbọ̀ ògùn fẹ́ rè. kí ló rí àfàsọ̀lá. ọbọ̀ ògùn fẹ́ rè yìí. ọbọ̀ ògùn fẹ́ rè igi ayé kọ́ gbàgbọ́ olùra kọ́kọ́ aago méjìlá àbòrú ọwọ́ lọ lè dọ́rọ̀ Buhari lẹ̀. ní wàá yan ho. ọgbọ́n pé ìjọba ló ń fẹ́ fowó pé epo kí n sọ̀rọ̀ tiẹ̀. tiẹ̀ èló náà fọ́n bẹ́ẹ̀. ní wàá ń gbẹ́jọ́ ìyàwó rẹ̀ lọ lé ìyá àwọn àgbàlagbà jọ̀ yẹn tẹ́ ẹ máa ròyìn yẹn wípé àyẹn ẹlòmíì bàbá mi ọwọ́ 120 kọ́dà eyín kankan ọ̀yọ́ lẹ́nu ẹ̀ kọ́dà kọ̀ fọwọ́ dákàràbàdì. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọn ò lo agbo mọ́ nǹkan tó sì lè ṣàkóbá fún èèyàn ni wọ́n tún jẹ nínú tó lè ṣàkóbá fún ọkùnrin láyé tó magi òsì. Allah ẹlẹ́ni mi sì ń bá ìyàwó rẹ̀ jà sí pé òbí sọ́bẹ̀ dáadáa. àwọn àgbàlagbà ajọ́ kí ni wọ́n fi ṣe bí àfáàrọ̀ yọ. irú ni tó bá ti fi sásùn ṣe yóò sì dùn. láì fi máa jí sí. bó ṣe légédé ni wọ́n bá sè bó ṣe fọ yẹrin ni. bó ṣe sápá. bó ṣe gúre. Allahu akbar. bó ṣe sọkọ tí wọ́n bá sè. Subhanallah. àwọn ń bá ìyàwó wa jà ní pé òfin máa jí sọ́bẹ̀ ni. ohun kan náà ẹlòmíì ọmọ jẹ magi yóò tún máa fọ tó mu yóò tún máa fò sí mu bí bá ti ń sọ̀rọ̀ kálẹ̀ ni yóò tún máa mú ìta lágolo. orúkún gbádùn ni. ẹlòmíì faramọ́ yí pé nígbà tóun ti máa gbó kò sí tẹnu tóun tún lè jẹ. bọ́kùnrin ọba hànà ìmọ̀ kí gbogbo nǹkan bo ẹnu ibi tí adùn ọkùnrin wà kí adùn gbèsè ayé ọmọ padà síbi nǹkan adùn ẹlẹ́rìndòdò bẹ́ẹ̀ sì ni ibi tọkùnrin ibi tí gbádùn ọkùnrin wà pé kò mú nǹkan lágolo kò jẹ magi kò jẹ kinní kan mọ́ ibi tí torí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ dákun penis enlargement kí ló tó àwọn eléyìí kò sí ní tó tó àwọn eléyìí farabalẹ̀ àní táìmù díẹ̀ ẹ̀sà àfilẹ̀ báwọn kò sí ní tó tó àwọn eléyìí penis enlargement kan ò sí pé lẹ́yìn pé kọ́ torí pé nítorí ọba bá wáyé kódà bí ọba jù sébélé báyìí lọ àbárọ̀ yọ nítorí mú wáyé òun náà bó ti mọ̀ ọ́n tó ọba tálàáfíà ara rẹ tó ọba ń lo nǹkan tálàáfíà ara rẹ bá wà bó ti yẹ kó wà ọ́ rí lo kò ní ọmọ bímọ kò dìgbà tó bá gùn bí orógùn nítorí ọba mú wáyé òun oògùn kan ò lè yí padà bó ti jọ jásí pé ojú wa dédé ìwọ̀n bá tọ́lọ̀ ní ká mú wáyé yẹn ká wá dáyé ká wá ní a fẹ́ lo oògùn kan kó lè bá tóbi sí kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni nǹkan ọmọ ọkùnrin ẹnu tó bá jẹ́ pé ọba jí bá tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ rẹ̀ ó ní bó ṣe gùn tó ó ní bó ṣe kí tó ó wá bẹ̀rẹ̀ sí ra torí àwọn àgbákò àìsàn kan ń bẹ. Allahu akbar. àìsàn tí máa mú yàn ara bí ẹ bá ga tẹ́lẹ̀ yóò sì máa kú. La ilaha illallah. àwọn àìsàn burúkú. àìsàn náà sì ni. bẹ́ẹ̀ni àìsàn náà sì ni. irú àwọn àìsàn burúkú wọ̀nyí a máa jẹ́ kí nǹkan ọmọkùnrin ọmọ kéré sí. ìyẹn nìkan ló lóògùn. tí nǹkan ọmọkùnrin bá wá kéré tó bá ti sí ìyàwó fẹ́ tí èsè pé ajá lọ fẹ́ torí tóbìnrin kan bá ti dẹ́bì kan wò tẹ́lẹ̀ tó jẹ́ pé igba kànga tí wọ́n ti fi dán wò tẹ́lẹ̀ ó gùn ju tiẹ̀ lọ bọ́ bá padà á bọ́ sọ́wọ́ tiẹ̀ yóò mọ̀ rántí ẹni tí gba kànga rẹ̀ yẹn ẹni tó bá kọ́kọ́ wàhálà èyí kí lọ wí yóò ní wàhálà rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé obìnrin tó fẹ́ tiẹ̀ ni kò dábò mí wò kò ní mọ bádùn bí tiẹ̀ ṣe mọ̀ òun kò tí ì dá adùn mí wò adùn tiẹ̀ náà ni ó máa rí sẹ́mi ọ̀dà bí ẹni tí ó bá ti kó Nàìjíríà rí ni kò ní mọ̀ pé àwọn ìlú kan ń bẹ láyé kódà ọ̀fẹ́ sọ fọlọ́n pé kọ́lọ́n bá ṣe bí ìlàlẹ̀ jẹ́nà rẹ̀ gan ó tó padà sí Nàìjíríà mọ́. Allahu akbar. àmọ́ bí yẹn bá ń bẹ lóko Ọ̀yọ́ yín bẹ́ẹ̀ náà tí ó bá ti travel yóò ní ayọ̀lọ́ba kí ló ń wá l'Àbújá. ayọ̀lọ́ba tó ń jẹ́ yà yìí. ayọ̀lọ́ba tó ń jẹ́ yà yìí. Ọlọ́run olè fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wálẹ̀. Àmín. gbogbo olùdarí kọ̀ọ̀kan wá wà Ọlọ́run àfààní rẹ̀ bẹ́ẹ̀ jábàánú ẹ̀ pàdé. Àmín ya Allah. ìdí epo rẹ̀ oògùn ọ̀sà ni ewé rẹ̀ oògùn bá ni. bàbá bò láàsì. èèyàn kan ṣe náà ni ìyẹn máa ń ṣe ewé rẹ̀ pẹ̀lú egbò papọ̀ ẹ ṣe lágbo ẹ sì máa mú kò tún wá korò kò tẹ́lẹ̀nu. bẹ́ẹ̀ ni bàbá. bí ẹ bá mu àgbo ewé egbò ayín yìí ọ máa so ni pẹ̀lú rọrùn kò tún wá ní rùn. kì í ṣe tó so láwùjọ wọ́n máa béèrè ta ló so. ọ̀rẹ́ so láwùjọ kí wọ́n máa ní arú olórí gbúò lọ́wọ́ aṣọ yìí. ta nínú rẹ̀ jẹrà tó báyìí. ta nínú rẹ̀ jẹrà bí a bá tó wá fi kán díẹ̀ sí subhanallah fún yìí tẹ́ ẹ kì yẹn egbò rẹ̀ tẹ́ ẹ kì lómi yẹn ẹ kàn rọra fi kán díẹ̀ sí má jẹ́ ọ̀pọ̀ torí ìmọ̀ gbẹ̀yàn nú ebi ọmọ pa ọ́ ní fò tó bá sì fẹ́ yàwó àlùbáríkà kò ní dáná fún ọbọ̀rọ̀ kan tó máa ṣe déédéé àgbákò ọ̀sà àmọ́ bí ẹ bá fi kán díẹ̀ sí ìtọ̀ ṣúgà ni gbogbo tí ò ní jẹ́ kí ara rẹ̀ ọmọ òwò mọ́jẹ̀ ń tàn gbogbo bí ọba travel lọ ẹ̀mí ọmọ rántí ilé ni wípé wá kílọ̀
ara rẹ̀ ọgbà yagiyagi tó bá ti ní ọkùnrin láàrin ọ̀sẹ̀ kan ara rẹ̀ ọ̀tí ẹ̀ wá rò wò nǹkan ti dé o. kọ́ fúra lókù bá wọn má rò pé tó wọ́ ọlọ́run sí o. má rò pé ara rẹ̀ ọ̀wá gbá yagiyagi kálukú ọ̀pọ̀lọpọ̀ wá sọ nǹkan wọ̀nyí. àmọ́ lọ pàtàkì mọ́. àmọ́ ní pàtàkì mọ́ kò sí pọ́n dandan kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ fi ọtí kí la wí. kéèyàn ó fi ọtí kì í sí pé ní. wọ́n yé fọtí kì o inna Allah lam yaj'al shifa'akum fima harrama alayhi Ànábì lọ́lọ́run ò ní fi ìwòsàn wa mùsùlùmí síbi tọ́lọ́run bá làgbọ̀rọ̀ dé díẹ̀. Allah. gbogbo ẹni tí bá ń fọtí kì àgbo ẹ̀rí pé wọ́n yìí lálàáfíà. ọlá pé tí wọ́n dájú àgbẹ̀ tán bá mú tán yẹ́rọ àyà pé bóyá yẹn àwọn lálàáfíà díẹ̀ torí pé ọtí gangan fún rẹ̀ àgbákò lòun. ajísáka gbé yẹn jẹ́ ọlọ́jà kí a mọ̀ dáa fún ológógóró ìṣe àjí mú bí yẹn bá mú kọ̀rọ̀ yàrá oníyọ̀pá ní gbagba. Allahu Akbar. ìyẹn ni wípé láì fi ọtí kì àgbo lásán bọ́ ọ bá mú onìkan lásán gan ọ tàbí ọ fẹ́ dalẹ̀ rú. ara yìí gan mọ̀ pé nǹkan kan ọ̀sìn kankan ní kọ̀rọ̀. bó ṣe wà yí egbò rẹ̀ lásán ògùn romantism ẹ̀yìn òní máa mú egbò àgbo àyín kò ní pariwo ẹ̀yìn bó bá jogún bá nínú ìdílé yín gbìyànjú ẹ̀ máa lò ó kó parẹ́ lórí tiẹ̀. Allahu Akbar. tó yẹ máa jogún àìsàn àjogún bá ń bẹ àfẹ́lù ń bẹ àkóràn ń bẹ àfọwọ́fà ń bẹ ọ̀bùn a máa fa àìsàn. ọ̀bùn kí ọmọ ní ma tó tó. bẹ́ẹ̀ tó ló gé àṣejù a máa jẹ́ yóò ṣe déédéé àgbákò àìsàn. Allahu Akbar. gbogbo ẹ̀mí níwọ̀n tó wọ́n sí. gbogbo láyìn tá a mú yìí nígbà tí ẹ máa ṣàlàyé ẹni tí ara rẹ̀ bá le ẹni tí ẹ̀yìn bá ń dùn ẹni táyé bá ń ṣe ń kọ́ gbogbo ń tà ń ṣàlàyé ń pa rẹ̀ wọn àwọn àrọ́ọ̀dù náà ní tó jẹ́ pé tí wọ́n bá ṣàṣìyàn ibi táyìn lọ gọ sí pé yín máa sọ̀yàn dolo sí wọn ò ní lówó lọ́wọ́ nítorí pé ẹ̀yin náà ti mọ̀ yìí pé kálukú ní ọ̀fẹ́ mójútó ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá jẹ́ òye wọn pé àyè ní láàrí rẹ̀ ayé ní bẹ́ńdì ẹ̀ yóò lè bẹ̀yìn lóògùn tajà bí báyìí ti bẹ̀rẹ̀ sí tà yóò tún lè pè yín pé eléyìí dá o èwo ló tún jù yìí ń lọ ẹ̀yin náà ni ọmọ sìn tí ì jáde láyé. gbogbo tí ń pa òun náà ni ọmọ kó wá bá ẹ̀yin náà máa kó fún ló fi jẹ́ ọjà sí pé gbogbo ẹni tí bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yóò sọra rẹ̀ dẹrú ẹni tí bá ń sóògùn fún. Allahu Akbar. kò wá ní rọ́lọ́run ọba sìn mọ́ bí ọba tà yóò níbi kan tí ó lọ bọ́bá yìí tún bẹ̀rẹ̀ sí yá yóò tún máa sáré kó tún máa wálẹ̀. Allahu Akbar. ẹni tó bá jẹ́ pé wọ́n bá ti gbèsè àṣàsí lórí pé àìta ọjà àìlówó lọ́wọ́ èyí máa ṣẹbọ tí èlé bọ́lọ̀ ni tó bá sóògùn tó bá fi jẹ chairman local government kò ní dákẹ́ ń wá senator. bẹ́ẹ̀ ni bàbá. tó bá tún jẹ senator tán kò tún ní dákẹ́ alóhùn wa president. bẹ́ẹ̀ ni bàbá. tó bá tún jẹ president tán ni àwọn tó rí náà ti máa ní àyíntọ́ yẹn wáyé ẹ̀mẹ́ta la rí pọ̀ jẹ president yìí. eré ọ̀la lọ yẹn wáyé. eré ọ̀la lọ yẹn wáyé. ọ̀dọ̀ ológun náà máa kó lọ. gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń yẹsẹ́ òfáwọ̀ èèyàn yẹn àwọn ni wọ́n ń bàlú ìjẹ́ débi tó dé yìí. gbogbo ẹni tí wọ́n bá sóògùn fún tó fi jẹ chairman local government babaláwo rẹ̀ náà ni ọmọ decide fún. ẹ̀yọ́ kàrí pé wọ́n ń ṣe mítìnì ní àwòsí ni babaláwo ní ó sọ fún un pé má dán o. wọn ètí sọ̀rọ̀ tán tó ti yọ fóònù lápò bàbá ń ta bàbá nǹkan kọ̀kúlù rèé o ṣé kí n ṣe. gbogbo àwọn tẹ́ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ sóore fún yẹn àìmọye àwọn wòlíì èké ni wọ́n rí nẹ́sẹ́ lómi pé amúmiri wípé ẹnìkan bẹ tí ẹ sóore fún lọ́sẹ̀ yìí. ẹ̀yin wọn ló sì sóore fẹ́yàn tọ́pọ̀ yìí táwa lè tọ̀ ọ̀hún. wọ́n wàá rò ó pé tọ̀ wàhálà dé. bẹ́ẹ̀ ni wọ́n ti rí nẹ́sẹ́ lómi ẹlòmíì ò sóore fábúrò rẹ̀ mọ́ kò sóore fún ìyá rẹ̀ torí pé wọ́n ti jí ó yé wípé ìyá rẹ̀ ní í ṣe. àwọn ní í ṣe. gbogbo àwọn tẹ́ẹ̀rí pé wọ́n ń polóògùn ẹbọ ohun tí wọ́n ń ṣe ìyẹn ògùn àwúre ọ̀sẹ̀ ìtajà yẹn wọn ò tún kò sílùú tẹ́ bá fẹ́ kọ́ lálàáfíà láyé ìjọba máa kóru wọn ni. ìtì ń bẹ lábẹ́ ọ̀sẹ̀ ìtajà ẹ̀yọ́nú ayé pé yẹn máa bọ̀ kábọ̀ yẹ kádàrá rẹ wò ìràwọ̀ náà ìràwọ̀ omi ìràwọ̀ atẹ́gùn ìràwọ̀ yẹ̀pẹ̀ kò sí gbogbo òlu tí wọ́n bá ti ṣe. Nàìjíríà yóò lè àwọn eléré wa náà kọ́ náà ń lọ bẹ̀. jẹ́ wọn ó rí dáadáa jẹ́ wọn ó rí dáadáa igi àyín rèé àfàrọ̀ ọ̀yọ́ àlàyé wa ìkúnná àbí òkúnná àfàsọ̀lá jẹ́ wọn ó rí dáadáa tó nígbà tẹ́lẹ̀ mi ò tún wá ní àwọn ọ̀gbọ́ yé dáadáa. ìdálógún àwúrẹ́ àbámọ̀dálẹ̀ yọnú ayé tó lè mú ní wẹsẹ̀ ni mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámọ̀dálẹ̀ yọnú ayé kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ni mùsùlùmí ń fàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámọ̀dálẹ̀ yọnú ayé kọjá ó lè yá tó lè mú ní ràrí málẹ̀ o ní mùsùlùmí ń gbàdúrà yanjú. ìdálógún àwúrẹ́ àbámọ̀dálẹ̀ yọnú ayé kálẹ̀ta tó lè mú ní wẹsẹ̀ ní mùsùlùmí ń gbàdúrà yanjú. ẹ rí i pé kámẹ́rà yìí ó yàtọ̀ sí ìdáná tẹ́lẹ̀ àbí ó yàtọ̀ ẹ wo bóòrùn ṣe mú tó ó kílíà àbí ò kílíà gbogbo yẹ ẹ̀dá tó dá sí pátá tó fi ṣe é ṣe àánú Ọlọ́run ní fèmí àtìyín lẹ̀ bó ti má gbò yìí òkùnkùn burúkú ní wọnú gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan yín ìdùnnú ayérayé Ọlọ́run jọ máa jẹ́ tiyín nínú tó le jù ní kéèyàn bóyàn lówó
ẹ kọ́kọ́ máa dáwọ́ tẹ̀lé tẹ́fẹ́ fún ẹgbẹ́ àkókò mọ́ bí tí wọ́n fẹ́ náà sí nìsín a sì máa wá fóun gbà òun ló bá mi ṣe wàhálà rẹ̀ ni gbogbo ẹ̀mí èṣù tó wá wọnú ẹ̀mí èèyàn tí máa wọ̀ ẹ wá jagun ẹ̀mí ẹ fi wá rí i ṣe ẹ ní pàdánù ayérayé ìdùnnú ayérayé ìwọ tí wọn náà ṣí àbẹ̀rẹ̀ owó lọ́wọ́ tiẹ̀ ìkànnì fẹ́ẹ̀kì àkàtì tó fi ń wò mí náà ṣí àrẹ̀ bẹ́ẹ̀ yóò wọ àlejànú owó ẹlòmíì ìkàlẹ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí ń kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ó wá ya karambani ó yẹ lẹ́tàánú débi wípé kò ní sí àrẹ̀ kọ́ra kò ní kọ́mẹ́ntì kò ní tẹ láìkì àníyàn rẹ̀ ni wípé mi máa sí àrẹ̀ káyé máa wá mọ̀ wọ́ sí. àwọn èèyàn hàn lágbàáyé láì lo Facebook. jọlọ́n bá sì lẹ́ da ó di á di bẹ́ẹ̀. àmọ́ wọn náà gbìyànjú ẹ̀ adálò alẹ́ xayiri káfa ilihi. bọ́ ọ bá sí àrẹ̀ yóò lè wúlò fẹ́ lòmíì. wọn n'o sì tún gba aládá. tí wọ́n bá ti mọ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n náà lè papọ̀ ọ̀nà lè wá gbọ́ àyìn àbí ọfẹ́ pàpọ̀ àbí ọfẹ́ jáwé àbí ọ̀ wá lè sí àrẹ̀ kọ́sánfà nífẹ̀ẹ́ lòmíì ìkànnì ọ́ ara kàtà ń wínú. ìkànnì ọ́. Allah. ẹni tó náà bá fẹ́ dá sí i aláwọn ibi tá a fẹ́ rìn tó dáa fẹ́ máa gbé ọ̀rọ̀ yìí a fẹ́ dọ́dọ̀ àwọn eléwé ọmọ. ẹni tó bá fẹ́ dá sí i torí gbogbo àwọn tá ń tewé ọmọ yẹn lẹ́kùnlẹ́jà yẹn nínú àwọn tí ń bàlú jẹ́ ẹni tí bá ti ń tẹ̀rí ìgalẹ̀ rí nàkí nínú àwọn tí ń bàlú jẹ́ ni wọ́n wà. nínú àwọn tó yẹ kí ìjọba máa kó lù. àwọn kan níran lọ́wọ́ wọn gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń sàṣà sí àfọ̀ṣe olúgbòhùn yẹn àwọn tí wọ́n fi ń yáyàn ń wèrè yẹn àwọn tí ń ba tèèyàn jẹ́ yẹn ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń rèrò jà. Allah. gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń gérí èèyàn yẹn èròjà kan ni wọ́n ń jó papọ̀ mọ́ ọ̀dọ̀ wọn náà ni wọ́n ti ń lọ lè rà. àwọn náà ní wọ́n laburú tá ń ṣe nù lú. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lòun ewé ọmọ lẹ́kùnlẹ́jà ewé ọmọ níta gbọ́dọ̀ mọ bá ń wájú ya lágbolégbò pọ́n han egbò làwálé àlùbọ́sà eléwé làálì. igi àyín akọ́gùn. gbọ́dọ̀ gbọ́dọ̀ mọ bá nù. bọ́bá ti akọjá bá ń ta wá dé sọ́ọ̀bù èèyàn tá a wá bẹ́rí àyà kò bá lọ mọ́kà nígbàgbà ìkànnì. ọ̀daràn ni. a máa wá lọ bí a fẹ́ máa tan kámẹ́rà sí wọn wájú. alájà egbò kí leléyìí báyìí ni à ń lò fún kí leléyìí eré ìnà kí àwọn onírà. Allah. yóò lè ṣàlàyé wípé àwọn ẹ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfihàn jálàbí hùn ní tí wọ́n ń bàjẹ́ nù gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ kò kéré. kò ní máa jẹ́ pé nu ti wà nìkan lẹ́tì máa gbọ́ ọmọ. ẹni tá a bá wá tan kámẹ́rà sí wájú báyìí tá a bá wá ní nǹkan kan tá a gbé fún wípé ẹ má tà yìí mọ́ eléyìí ni ẹ má tà. àwọn yòókù ní ráfà jáwọn àfihàn sókòtò lókè ọba tiẹ̀ jẹ́ àmọ́ bí yẹn bá ti rówó yóò rọrùn láti lè pè wọ́n sákèésí. ẹ̀yin náà ìpín nọ́mbà mẹ́tò náà bá fẹ́ dá sí kò sígbà tá a bá gbọ́rọ̀ jáde lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ àbílẹ̀ méjì ni owó làwọn náà ń ná a sì tún fààyè lẹ̀ ni. àánú Ọlọ́run ní fèmí àtìyín lẹ̀. àmín. kò sí ọ̀nà téèyàn ò lè gba jagun ẹ̀sìn. bẹ́ẹ̀ ni bàbá. ìyẹn máa jagun ẹ̀ nílànà owó yìí táwọn mọ̀ náà làwọn náà ń ṣe yìí. ẹ̀pìn nọ́mbà 003353 bẹ́ẹ̀fìlàní 7107 subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.